Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ọ̀sán o, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo wákàtí tí ètò yìí bá bá wa, Elédùmarè yóò ṣe ní wákàtí ìdùnnú, wákàtí ìtùnú, wákàtí ìdẹ̀ra, wákàtí àrísìkí Elédùmarè yóò ṣe fún gbogbo wa. Ìyálọ́jà, babalájé, ẹ kú ojú ọjọ́. Àríṣe ayé ò ní dáṣọ gbèsè bọ̀ wá lọ́rùn. Wọ́n ní àlọ́dé ń tedé, àlọ́bọ̀ ń tàdá. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtẹni tí kìí ṣe Yorùbá tí ń bẹ lókè òkun, ẹ ní gbé sájò, ẹ ní jò sájò, ẹ gbáyé ṣe rere. Àwọn tí wo nípa wọn ò ní wò nípa, àwọn tí ro nípa wọn ò ní rí tiyín rò. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́ wà ní Áfíríkà o àti gbogbo ibi tí kálukú bá wà lórílẹ̀-èdè ayé o. Talẹni tó wà nínú búdò tí ń da gbamirú, èmi ọmọ yín náà ni. Lúkúmọ̀nà ọmọ Àyándàrè, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Àkótó ọgbọ́n rèé o, aṣọ nǹkan oṣù. Kí ni ń jẹ́ nǹkan oṣù? Àwọn wo ló ní nǹkan oṣù? Níbo ló ti wá? Aṣọ wo láṣọ oṣù? Táṣọ oṣù bá wá, ibo ni tó ń lọ? Òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ìyá wa yé pariwo mọ́. Ìyá wa lóòótọ́ lẹ ti bímọ tán nú. Ẹ lè máa sọ pé ẹ̀yin ti bímọ tán, kódà ẹ̀ ṣe nǹkan oṣù mọ́. Ọ̀rọ̀ yìí ọkàn ẹ̀yin gan lọ́rọ̀ bá wí. Ẹ̀yin gangan ló bá wí. Bàbá, àwọn ọmọ yín bẹ léèwé. Ẹ má wò pé bọ́yẹ ìbímọ mọ́. Àwọn ọmọ yín tó ti bímọ ńkọ́, torí pé lójú yín ẹ yẹ káwọn ọmọ yín ó ṣoríire. Ṣé rí àkíyèsí lélẹ́yìí o? Ẹlòmíì kojú ìwé, ọkà àárín ìwé, ọkà pàkọ́ ìwé, ó tún akẹ́yìn ìwé. Ṣùgbọ́n kò mọ ohun tí ìwé gangan ń wí. Làwọn bàbá wa fi sọ wípé ìwé lọ́kà ọ̀kọ̀ọ̀gbọ́n orí. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ènìyàn láyé, àwọn ní ogun ìdílé ni, oṣù àtàjẹ́ ni, àwọn gba kádàrá rẹ̀ ni, àwọn ṣe kinní kan fún ni, wọ́n sì kà fún ni. Rárá, ogun àtọwọ́fà lọ́pọ̀ jù, àtàìlákàkún. Ṣé rí bẹ́gbẹ́ ń déwé máa bá wọn dá, bẹ́gbẹ́ ń bá ń pẹ́rà máa bá wọn kra. Bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ sì kọ́ o. Ìrìn àjò ayé kẹnú. Àwọn èèyàn tá à ń jọ ń gbénú ayé, èrò ọkàn wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn ìyá wa láyé àtijọ́ tí wọ́n fi lo ayé wọn ní gbẹdẹmukẹ, tí wọ́n sì bọ́ lọ́hùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lóòótọ́ o, ìkà wà nú àwọn náà o, ṣùgbọ́n kò dàbí tayé òde òní. Ṣé rí láyé òde òní? Táyé ọ̀gbà Kàǹdé gbọ́mọ́ o. Ọmọ ọjọ́ kan ọ̀gbà wòlíì wọn gbọ́mọ́. Ọmọ àsàlátù wọn ọ̀gbà àfá àwọn gbọ́mọ́. Onílé ọ̀gbà láńlọ́ọ̀dù gbọ́mọ́. Ọba àlú kọ̀gbà aráàlú rẹ̀ gbọ́. Ọmọ ìlú gan wọn ọ̀gbọ́ba àlú gbọ́mọ́. Ìwọ la wá fẹ́ ṣe. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ pé wọ́n bí dáadáa, ó sì wáyé dáadáa. Ṣùgbọ́n bí wọ́n ti bí ẹlòmíì níjọ́ láyé ti ra ògo rẹ̀, wọ́n rà á mọ́ lọ́wọ́ ni. Àwọn òbí rẹ̀ jókòó báyìí, wọ́n sì ra ògo ọmọ tí wọ́n bí, wọ́n rà á ní sojú wọn nígbà tí ó yé wọn. A ti sọ eléyìí nínú ẹ̀jẹ̀ ìbímọ. Ẹ̀jẹ̀ ìbímọ part 2 sì ń bọ̀ wá, tààtò sọ̀rọ̀ lórí ẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ kan bímọ kalẹ̀ náà wà pé ọmọ yìí rẹwà ọ̀pọ̀ owó ti rí lùkùtùlùkùtù ẹ̀kẹ́ rẹ̀ bàbá rẹ̀ ló fi jọ irun orí rẹ̀ irun ìyá rẹ̀ ló fi jọ bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ wà lóòótọ́ kọ́mọ yóò tún kàwé yóò lọ yunifásitì yóò tún jáde yóò tún lọ ìlú ìwé ẹ̀mọ́ fíùsì oríire rẹ̀ àwọn ìka èèyàn ti yọ kó mẹ́ látijọ́ wọn ti bì lẹ́ẹ̀ máa gbọ́ pé ọmọ yìí ṣe wá kàwé tó bó ṣe wá jọ bàbá rẹ̀ tó ká máa wá gbọ́ pé ìwé rẹ̀ tó kà yìí kò fi ṣe nǹkan kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tẹ́tí gbọ́ mi tí yín ò ní gbé bẹ́ẹ̀ ayé ò ní fògo gbogbo wa wọn ò ní fi ṣàpélé fún tọmọ ẹlòmíín ẹ̀ ní gbáyé wòran ayé o torí pé kéèyàn gbáyé wòran ayé òun ni kẹ́gbẹ́ rẹ̀ kọ́ máa gbé nǹkan ṣe kóun sì máa lọ jẹ àmàlà ńbẹ ọlọ́run má jẹ́ àgbáyé wòran ayé kẹ́gbẹ́ rẹ̀ bá ń rà kíwọ náà máa bá wọn ra yẹ̀ ní bá wọn ra sọ ẹ̀wọ̀n àkíyèsí lọ́rọ̀ tá à ń sọ yìí o níbi oúnjẹ àyájúlẹ́jẹ ńbẹ̀lẹ̀ lómii ti fògo rẹ̀ tọrẹ oṣó kó àjẹkó ogun ìdílé kọ́ ogun àfọwọ́fà ni àti àìlákàkún ẹlòmíì rẹ̀ ni pé sí àkíyèsí ẹlòmíì sì rẹ̀ ni pé ṣàkíyèsí kò tẹ̀lé mo gbọ́n mo lajú mo kàwé òun ni ohun tí ó máa wí aṣọ nǹkan oṣù òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí láyé òde òní ó ti di inú fo àyàfo èèyàn gbọ́dọ̀ kú bàtàtà wọn ò yí bẹ́ẹ̀ bá fọ pátá wọn kà á kódà kéèyàn ó tún yàgbẹ́ sákìtàn wọn ò kó béèyàn tọ̀ kalẹ̀ wọn ò kó ìwò la wá fẹ́ ṣe ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ fi gbéyàwó ọ̀rọ̀ ẹ tún béèrè lẹ́ẹ̀kan sí pé àníta ní bẹ nínú ibú tí ń domirú àlémi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ àyádá ni bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹlẹ́yìn má tí ìgbétò wà yìí rí ẹ yá wa ní ìṣẹ́jú márùn kẹ́ ẹ fi gbọ́ inú ọkọ̀ lẹ́wà ni dẹ́rẹ́bà àwàyè lẹ́ẹ̀ máa wà ẹ̀ ní wàwà jáàmù inú ọjà lẹ ti ń gbọ́ wa ni ẹ pe onílé ẹ pàlejò ẹ fìdí lé nǹkan kẹ́kọ̀ọ́ nù rẹ̀ ẹ̀yin obìnrin lọ́ba wíjú o àtẹ̀yin bàbá tẹ̀ jẹ́ abiyamọ yàtọ̀ sí abiyamọ bàbá. ẹ̀yin abiyamọ lọ́rùn ẹ̀yin abiyamọ lọ́rùn ẹ fojú àánú abiyamọ pàdé. Ẹ kú kàlẹ̀ ṣe ti rí látijọ́ tí àwọn ìyá wa tí wọ́n bá wà ní agboolé àwọn tó bá jẹ́ ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge wọ́n kọ́ wọn bá àti ṣèbẹ̀ wọ́n kọ́ wọn bá àti rọ̀màlà àsìkò tọmọbìnrin wẹ̀ wọ́n kọ́ obìnrin wẹ̀ láàárọ̀ ni tó bá tún dọwọ́ ọ̀sán báyà kọ̀ lọ́ọ̀bì kankan yóò tún bomi ara pé obìnrin ṣàgbọ́dọ̀ máa wà ní tónítóní kò gbọ́dọ̀ máa rìnrìn ta ni ń wò mí ta ni ń wò torí ohun tí wọ́n bá fi kọ́ láti kékeré òun ni ó gbé dàgbà. àwọn bàbá wa ní níjọ́ tí obìnrin bá rí oṣù níjọ́ náà ní fún un láṣọ òwe ni o ohun alẹ̀ fẹ̀sì ni gẹ́gẹ́ bílẹ̀ bá ti ṣú tí kálukú máa wá tùpà káàkiri ayé lọ́dà ayé inú òyìnbó àtùpà ní kálukú ọmọ wa káàkiri tá à ń pè ní láńtà ṣé àmọ́ pé dandan ni a gbọ́dọ̀ tanná lálẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí obìnrin bá rí nǹkan oṣù rẹ̀ tẹ́yìn olóyìnbó ń pè ní menstruation ó di dandan kó wá mu tí ó fi bí nǹkan oṣù yìí tí ò fi ní máa dà sí lára. ẹ rí i pé àwọn ìyá wa láyé àtijọ́ aṣọ ni wọ́n máa ń lò aṣọ ìpèlé máa sọ tí wọ́n ń pè ní pèlé ṣẹ́ni tí wọ́n bá rán aṣọ tán ní télọ̀
àwọn èyí tí ṣẹ́kù tàbí bí gèlè kéékèèké òun ni wọ́n padà sọ di aṣọ oṣù tàbí ìró wọn kan tí wọ́n ti fi yílẹ̀ wọ́n lè gé kí wọ́n máa fi ṣe ìlédìí. Ẹlòmíì sì ra odidi bí aṣọ ọ̀pá kan àbí bíi méjì tí ó gé ní bó ṣe wù ú tí wọ́n máa fi ṣe nǹkan oṣù. Tí wọ́n bá ṣe nǹkan oṣù yìí tó bá ti gba ẹ̀jẹ̀ sára tí wọ́n bá yọ tí wọ́n fẹ́ pààrọ̀ rẹ̀ wọ́n fọ̀ ọ́, wọ́n fòmí gbóná fọ̀ ọ́, wọ́n fi iyọ̀ sí i. Omi nǹkan oṣù tá a fi fọ aṣọ oṣù àìdá sójú ọ̀nà ibi tí gbogbo èèyàn ń gbà, a kì í dà síbi tí gbogbo èèyàn ń gbà, a kì í sì dà sí àkìtàn. Tí ẹ bá rí ihò, bóyá ihò àpáta ni àbí ihò kìnnì kan ni, a kì í da omi tá a fi ṣe nǹkan oṣù àìdá síbẹ̀. Bákan náà tó fi jẹ́ pé odò tí bá ń sàn àìfọ nǹkan oṣù kò dáa kéèyàn fọ̀ síbẹ̀. Àwọn àlùjọ̀nnú a máa wá odò. Bálùjọ̀nnú gidi ti wà bẹ́ẹ̀ náà làlùjọ̀nnú burúkú wà tí wọ́n máa ń wá sódò. Tó bá sàsìkò wọn, wọ́n lè ṣe oúntọ̀ bó ṣe wù ú. Lẹ́ẹ̀fi rí ọ̀pọ̀lọpọ̀ yìí pé wọn ò róyún ní, ó ń lóyún, òun wálẹ̀. Ẹ̀yin sísí mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi lóbìnrin, ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́kùnrin. Èyí tẹ́ ẹ máa lọ wẹ̀ ní swimming pool, ẹ dákun mo bẹ̀ yín, ẹ dákun. Bí ọ̀pọ̀lọpọ̀ ti fara kórè ìṣòro tẹ́lòmíì ń gbé bọ̀ kì í ṣe kékeré. Ẹ wo iye ẹ̀yin tẹ́ wẹ̀ nínú swimming pool, ẹ wàá jọ pín ogun yẹn bákan náà. Yóò bẹ̀rẹ̀ yóò ti di bíi pé ẹni tí èè lálàkàlà, ìtì ń lálàkàlà, ẹni tí èè jẹun ojú oorun ti bẹ̀rẹ̀ sí ní jẹun ojú oorun, ẹni tí èè lámúbọ́ ti bẹ̀rẹ̀ àmúbọ́, ẹni ayé ìkórìíra ó ti dogun wọn máa kórìíra rẹ̀ láti bẹ̀. A ti sọ̀rọ̀ nípa omi swimming pool, a ti sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n lára àwọn ogun tọ́pọ̀lọpọ̀ kì í fura sí ló jẹ́ àyà síbẹ̀. Nǹkan oṣù. Ẹ rí i pé wọ́n ní ọ̀làjú ń gòkè, ọgbọ́n rẹ̀ wájú sí i. Àwọn òyìnbó ti ṣe páàdì tó jẹ́ fún nǹkan oṣù pé tóbìnrin máa lò tó bá ti rí nǹkan oṣù rẹ̀ bí alọ́ládé yìí o. Ẹ rí i pé àwọn ẹni ibi tẹ́lẹ̀tẹ́lẹ̀ látijọ́, àwọn àgbà àtijọ́ náà wọ́n máa ń ṣèkà fún wọn tí wọ́n máa jí aṣọ oṣù wọn bíi pé ọkọ mi ò fẹ́ kọ̀yàwó rẹ̀ àbákọ burúkú mi kò fẹ́ ṣàbúrú fúyàwó rẹ̀ tí ó mú nǹkan oṣù rẹ̀ pamọ́ kódà o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń ṣe báyìí o. Ṣe rí ẹ̀jẹ̀ nǹkan oṣù tí ń jáde lára obìnrin, òun ni arísìkí ara obìnrin. Àtọ̀ tí ń jáde lára ọkùnrin, òun ni arísìkí ara ọkùnrin. Tóbìnrin ọ̀bá rí nǹkan oṣù bó ló ṣe mọ̀ pé òun ó lóyún. Tátọ̀ ọ̀bá jáde lára ọkùnrin bó ló ṣe mọ̀ pé àtọ̀ òun ọ̀dọ́mọ. Ẹ̀rí nǹkan báyìí. Ṣe rí páàdì tẹ́ ẹ máa ń fi ṣe nǹkan oṣù, mo tún fọlọ́run bẹ̀ yín ní wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ máa wá láílọ́ọ̀nù dúdú, ẹ máa kì í sínú ẹ̀. Tẹ́ bá ti kì í sínú ẹ̀ tán, kẹ wá gbẹ́ ilẹ̀. Ẹ gbìyànjú kẹ gbẹ́ ilẹ̀, kẹ máa rí mọ́bẹ̀. A kì í máa ju páàdì sínú odò, ẹ sì má máa dà á sórí àkìtàn o, torí pé àwọn ẹni ibi kan bẹ, wọ́n ti rí i pé ẹni tó bá wà careless, kí làwọn ará Kútọ̀nù ń pè é careless o, ẹni tó bá jẹ́ pé kò jáfáfá, tó kọ́lẹ̀, tó lóròjú, tí ọ̀la kàkún, tó bá lọ kíkiní ìlédìí nǹkan oṣù rẹ sínú ọ̀rá dúdú, tó bá sọ sórí àkìtàn, táwọn tí ń wówó pábá rí, ṣàdédé ẹ kàn rí pé ẹni wọ́n bá lo nǹkan oṣù rẹ̀ yóò máa rù yóò máa gbẹ, yóò máa rù yóò máa gbẹ. Dókítà máa ní màlẹ́ríà ni,
ọsibítù wọn máa ní táífọ́ọ̀dù ni léyìí tó sì jẹ́ pé kò rí bẹ́ẹ̀ wọ́n ti lò ó. ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ ológo kì í tí ì wọlé ọkọ rí ṣùgbọ́n tètè rí nǹkan oṣù rẹ̀. ṣùgbọ́n nígbà tí ìyá rẹ̀ ọba dá lẹ́kọ̀ọ́ pé tá a bá ṣe nǹkan oṣù báyìí láti máa ṣe é, àìṣojú èèyàn tọ́jú rẹ̀, àìsí ìṣojú èèyàn yọ, àìṣojú èèyàn kárí ìmọ́lẹ̀. mọ́tò wá bẹ̀ ọ́ o, àìbá mọ́ o, ilé elégbòogi tẹ̀ báyọ̀ tó ń bá nílò ọ̀mú nǹkan oṣù rẹ̀ wá àwọn fẹ́ bọ́ fi sílẹ̀ pé ẹ má dáhùn o, ẹ má dáhùn o, mo bẹ̀ yín ni o, àrísìkì yín nìyẹn o, ẹ má fi ilẹ̀, ẹ má fi tọrẹ o, ẹ má fa àrísìkì yín tọrẹ o. ìgbà mi ń bẹ tí nǹkan oṣù ẹni bá dúdú tàbí bá lami àbí bá yọ̀, dókítà lè sọ pé kò jẹ́ kó ń wò rí ẹni tí ń tọ́jú rẹ̀, wọ́n wò ó ni wọ́n wò bó ṣe rí wọ́n sì tún gbé nǹkan rẹ̀ fún ọ padà. ṣùgbọ́n tá a bá ti dógun ẹnìkan sọ pé ẹ fílẹ̀ ẹ máa lọ àbá yín lò àbá má dáhùn o, fọlọ́run bẹ̀ yín o. èèyàn gidi ni àwọn dókítà tí ń ṣe ìwòsàn tọ́lọ́run fi wọ́n ṣe sábàbí ìwòsàn fún gbogbo wa. àwọn ẹni bí àwọn ni wọ́n ń ba ayé jẹ́. ẹ rí i pé àwọn ọmọ ajẹbọ́tà tí wọ́n bá pàápàá jùlọ àwọn ọmọ wa tí ń lọ iléèwé níbi òròjú mú wọn dé tí wọ́n bá ti ń yọ kíní páàdì menstruation wọn báyìí àwọn ọ̀wọ́rì wọn kàn máa jù ú sórí àkìtàn ni wọn á ní ó ti dọ̀tí wọn jù ú nù. àwọn ẹni bí sísì ń wówó pa àwọn eléyìí wọ́n máa wá kiri, wọ́n máa wá kiri. èyí jẹ́ ọ̀nà tí wọ́n máa fi ń gbarísìkí láre èèyàn. ìwọ tí wọ́n bá lo páàdì menstruation rẹ̀ yóò bá dàgbà débi pé yóò ti pọ́gbọ̀n ọdún yóò pògójì ọdún ọmọ yìí sì wàá kàwé. kí láà wá dé ó yẹ kó ti ríṣẹ́ lẹ́ẹ̀rí pé wọn ò ríṣẹ́ tí ó máa rìn kiri. ẹ̀rí pẹ́ lómi ti wọlé ọkọ fúnni bíi ọdún mẹ́wàá wọn á ní ọ̀rọ̀ ọmọ bí. gbogbo àyẹ̀wò tó bá sì lọ́ọ́ ṣe wọ́n máa sọ pé ó pé pérépéré kò sí nǹkan kan tó ṣe, ṣùgbọ́n nǹkan oṣù rẹ̀ ó ti ta nǹkan oṣù rẹ̀ nígbàdo kódà kò lè rántí ibi tó jù ú sí mọ́. tí ẹ bá tó fẹ́ tú nǹkan oṣù yín nù, ẹ wá omi, ẹ ṣàn ẹ̀jẹ̀ rẹ̀, ẹ ṣàn sínú omi yìí, ẹ wàá mú ẹ̀jẹ̀ rẹ̀ àrọ̀rá dà sí bóyá ibìkan nínú igbó tàbí bí ẹsẹ̀ ẹlé, kódà ẹ lè dà sínú inú tọ́lẹ́ẹ̀tì yín, àìṣojú èèyàn dá. ẹ̀yin ká máa ń gbélé bínú konú, àìbọ́léwẹ̀ débi pé ọ máa wá fọ nǹkan oṣù rẹ, gbogbo àwọn tẹ́jọ wà nù ilé ìfọ̀mọ̀ pé lágbájá yìí ń ṣe nǹkan oṣù lọ́wọ́, ẹ̀jẹ̀ ló kún gbogbo iléèwẹ̀ ní sàn lọ yìí, kò dáa rárá, kò dáa rárá. ẹlẹ́mìíràn lákàkún rẹ̀ wọ́n máa fi ṣèyàn ní aburú. èyí jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin àti èmi. gbogbo ẹ̀yin ìyá wa ẹ dákun ẹ máa tẹ̀ máwọn ṣiṣẹ́ wa létí. ẹ̀yin ìyá wa tẹ́ ti dàgbà náà ẹ má fi ògo yín tọrẹ. ǹjẹ́ gbọ́ ayé ò ní mú wa káwa náà má wàá fara wa lé ayé lọ́wọ́. ǹjẹ́ gbọ́ wọ́n ní àìgbélé mọ́jò òdóko àìsí ìgbọ́n tẹni tó tilé ẹ̀ wá tán ni. ẹ rí i pé àwọn ẹni ibi yìí orí àkìtàn ni wọ́n máa ń rìn káàkiri, wọ́n máa sa páàdì yìí káàkiri torí kí wọ́n lè lò ó. ìyẹn jẹ́ agbègbè àkọ́kọ́. agbègbè ẹlẹ́ẹ̀kejì tá a tún mẹ́nubà fún wa, ǹjẹ́ gbọ́ báyìí, agbègbè ẹlẹ́ẹ̀kejì tí a tún mẹ́nubà òun ni ibi tí àwọn ọmọ tá a bí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ páàdì àwọn ọmọdé a ti sọ̀rọ̀ lórí èyí náà rí, ṣùgbọ́n ká tún lè sọ pọ̀ torí ẹ̀yin tí ẹ gbọ́ rí. a sọ̀rọ̀ lédi ọmọ kékeré náà ní ọmọ jòjòló tá a ṣẹ̀ṣẹ̀ bí. ẹ dákun ẹ máa tọ́jú ẹ̀ dáadáa. ìkà òmàrà ìkà òpélé alára ọmọ wò ó, ọmọ kékeré wáyé ni irú òbí wo ló tọ́jú rẹ̀? ẹ tọ́jú ìṣẹ̀dá àwọn ọmọ yín. ẹ kàn má máa gbé ọmọ fún gbogbo ẹni tẹ́ ẹ bá rí. ayé òkú ò ní bó ṣe wà, ṣùgbọ́n àwọn èèyàn tó wà ní ayé wọ́n ti gbàbọ̀dè fáyé o.
ìṣẹ̀dá wo ní gbàbọ̀dé o bọ́ ọjà ládùú àdùn bẹ́ẹ̀ lọ tó bá fira rẹ̀ ráre ìkà ó mú ọ ìkà ó mú ọ ìkà ó mú ọ gbogbo ohun tó wà láyìíká ẹni là á máa sọ o ti ń ṣọ́ra rẹ̀ ọ máa sọ gbogbo ohun tó wà láyìíká rẹ̀ o sì tún máa sọ àwọn ọmọ rẹ̀ ẹ rí ọmọ mi da Elédùmarè dáadáa àmọ́ àwọn tí wọ́n bí wọn ò tọ́jú ìṣẹ̀dá ọmọ yìí láti kékeré wọn ò bọ́mọ yìí tọ́jú ìṣẹ̀dá rẹ̀ ọmọ mi ò yàgbẹ́ inú aṣọ tó yàgbẹ́ sí ìyá rẹ̀ ó ní ìyá dẹ́ẹ̀tì yóò máa sàwọn èèbó kátikàti wọ́n máa lọ kó kinní pampasì ọmọ yìí wọ́n máa lọ dá síbi wọ́n rí àwọn ẹni ibi ni wọ́n ń wá kiri àwọn máa lọ fi jẹ́ bàbá olówó torí ẹ̀ lẹ́rọ ọmọ mi kì í dàgbà débi tó yẹ kó dàgbà dé yọkàn máa ṣe rẹ́dàrẹ́dà kiri wọ́n ti lò ó ayé ò ní lògbó àwọn ọmọ wa o ayé ò ní lògbó àwọn ọmọ wa o ìwọ tó fẹ́ wọn ó lògbó ọmọ rẹ̀ ìwọ náà tọ́jú ògbó ọmọ rẹ̀ tọ́jú ògbó ọmọ rẹ̀ kí iṣu ọmọ kó lè jiná fún ọ jẹ. Ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo wa ayé ò ní daṣọ gbèsè bò wá lọ́rùn o bó ṣe wà ní líkì bẹ́ẹ̀ ló wà ní gbàǹjà o bó ti ń ṣẹlẹ̀ nínú Yorùbá ló ń ṣẹlẹ̀ káàkiri gbogbo èdè yòówù tá a lè máa fọ̀ láyé èdè yòówù tẹ́ lè máa fọ̀ lọ́dọ̀ yín irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n bẹ nílùú tẹ̀ wà náà wọ́n bẹ nílùú tẹ̀ wà náà àwọn òyìnbó nìkan ni wọ́n ráyè kẹtẹkẹtẹ ọ̀nà tí wọ́n tún yàtọ̀ sí tọ̀dọ̀ tiwa àwọn abínú ẹni pọ̀ lọ́dọ̀ tiwọn náà àmọ́ kò rí bíi tiwa láfíríkà aláwọ̀ dúdú báyìí Ọlọ́run yóò máa sọ wa o àgbáyé ṣe rere o àwọn gbogbogbò wọn ò ní paná ògo mọ́ wa lára àwọn gbogbogbò wọn ò ní dáwọ́ gbogbo wa mọ́lẹ̀ àti wáyé àti bára wa láyé àti mọ ayé náà sì ti mọ̀ wá ayé ọ̀wá ní fayé hàn wá o wọn ò ní fomi ata tábà fún wa àsìkò tó bá tí ire oúnjẹ ọmọ bá dé táàjọ yọ síbi tá a fẹ̀yìntì jẹ wọn mọ́ ayé ò ní gbẹ̀mí wa torí pé àsìkò tírèké bá gbó lọmọ aráyé yàdá tì ayé wọn ò ní fi kú gbẹ̀mí ọmọ wa wọn ò ní fi kú gbẹ̀mí àwa náà àsìkò tí bẹ̀pẹ̀ bá gbó lọmọ aráyé ka ẹ̀rí ọmọ aráyé wọn ò ní fi kú tọ́ yáwó wọn ò ní fi pa wá o ikú tọ́ yáwó wọn ò ní fi pa wá o ikú tọ́ yáwó wọn ò ní fi pa wá o àsìkò tọ́gẹ̀dẹ̀ bá sinmi pé ara dẹ̀mí lọ́mọ aráyé bo jẹ́ o ìgbà tó ń bí bá dààmú látàárọ̀ tó dààmú lọ́sàn tó dalẹ́ tó fẹ́ máa jẹun ọmọ òun sì fi kú gbẹ̀mí ẹ̀ kádàrá bò ní kò lè gbogbo wa lórí àní ṣàṣedànù láyé wa ẹbí burúkú pọ̀ lọ́jà ń tirẹ́rẹ́ ìgbà tó ní sẹ́ǹsì sẹ́wọ̀n ò kí o ntọ́mọ̀ ń wé wọn ò kí o ẹ̀yìn ẹjẹ́ wọn pa á tán wọ́n bá jà lórí ogún rẹ̀ wọ́n bá lé àwọn ọmọ tó lógún dànù wọ́n ní wọn gbọ́dọ̀ dé sàkáání àwọn sọ́yẹ kó rí bẹ́ẹ̀ ni bàbá ẹ̀yin náà ó kù àní fìdíra láyé wa o orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lẹ́ẹ̀kan sí a kì í bá a mọ̀ ẹ fẹ́ tọ́jú ara nílànà ewé àtegbò ẹ kà sí wa lórí nọ́mbà yìí tàbí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp tí a bá wọnú YouTube yìí ẹ rí ààyè ibi tí líǹkì àwọn WhatsApp group wa wà ńbẹ̀ ẹ gbọ́wọ́lé ẹ bàrà yín ńbẹ̀ gúrùpù náà pọ̀
ó tó 21 olómi tútù ọba ìràwọ̀ 11 lòun life spiritual solution mẹ́wàá lòun ó jẹ́ 21. òfin táwa náà àwọn gúrùpù yìí ni pé ẹ má sẹ́ndì líǹkì sí ẹ má sẹ́ndì fídíò sí báyìí ó kí fídíò náà dáa tó àgbà aláyè ẹ má sẹ́ndì stíkà sí àgbà aláyè òfin ni àṣetẹ bá jẹ́ àdín inú gúrùpù lókù tàbí kẹ tọrọ àyẹ kọ gbàṣẹ lọ́wọ́ àwọn àdín ẹ̀ bá wọn sọ pé fídíò yìí ẹ̀yin fẹ́ káwọn èèyàn wò àwọn ni wọ́n àpúrúfù yín ìjẹ́ gbọ́ báyìí ẹnìkan ò gbowó ìwọ gúrùpù lọ́wọ́ ẹnìkan ọ̀fẹ́ ni o tó ẹ wá fẹ́ béèrè nípa àrìn àjò yín àbí nǹkan kan ru yín lójú ẹ fẹ́ tàn ìmọ́lẹ̀ sí kì í ṣọ̀fẹ́ o owó lẹ́sìn àbí gbogbo àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ti wà nínú YouTube ni àbí ẹ gbọ́ níbìkan ẹ fẹ́ ká bá yín mójútó tó a bá yín mójútó ìlú yòówù tẹ́ ẹ bá wà a bá yín gbé fún DHL ẹ̀yin lẹ́sàn ó tún wọ́n bá yín fi gbé dọ́hùn kí èsà wá o torí ká sọ kó yẹra wá o wọ́n wọ̀n kílò rẹ̀ tiwa ni ká gbé fún ọ kí wọ́n wọ̀n wọ́n sì sọ iye tí wọ́n ó gbé fún yín yóò sì dọ́dọ̀ yín ọyẹ mú gègé kẹ́ máa kọ nọ́mbà wálẹ̀ +23480 3298 3298 +23480 3298 3298 nọ́mbà kejì +23481 33 155 111 +23481 33 155 111 nọ́mbà kẹta +23480 890 38658 +23480 890 38658 ó kù nọ́mbà orílẹ̀-èdè Benin ayé mú gègé kẹ́kọ̀ọ́ +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929 agbára fún wa o òjò kí ọ̀rọ̀ kọ́ tà sí ilẹ̀ olóore gbogbo wo ní tà sí wa olóore wo ní kọjú ìjàdá wa o agbára fún wa o tó ọdọ olùkọ́ kìtìbó òṣù òlé ní bá ń bínú wa ilẹ̀ máa kọ́ kìtìbó wọn àjẹ́ ní bá ń bínú wa ilẹ̀ máa kọ́ kìtìbó ọ̀gbọ́dọ́gádá látò nílọ ọ̀nà wa kọ́ máa la o ire o ire o ire kàbìtì kọ́ máa wọnú ayé gbogbo wa o. oyún láti ọmọ wáyé. ayé wọnú òkùnkùn bírí bírí ohun gbogbo lókùnkùn bírí 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 kí ni mo ṣe. Kí ni mo ṣe. Kí ni mo ṣe. Kí ni mo ṣe. Báwo ayé mi ṣe àmì. Bàbá mo wáyé o, àtàkàwé ní tí ṣe ní bí kò ṣe ilé ẹni, bí kò ṣe bí ẹni, bí kò ṣe ara ẹni. Àyíká ẹni lọ̀tá ẹni, àyíká ẹni lòdì ẹni, ayé.